Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. What they put and so no one wants to live. What they put and so no one wants to live. Show the one, 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 oh no, only for me, no money, ìyàwó mi, only for me, no money, yàtọ̀ sí money. Ìyàwó mi, onífẹ́ mi dọ́kọ̀ ni yàtọ̀ sí bọ́díbọ́dí. Ìbàbá rẹ̀ lọ́kẹ̀rẹ̀ lẹ́rù mẹ́rẹ̀. Ìbàláwùjọ ọjà ìdádọ̀ náà. Ló fi jẹ́ pẹ́ dandan náà ní. Sábà ẹgbẹ́. Como agora já se não quiser sai do jogo. E balaba ni jogo, e balo elo. Boni babu bala baba mi. Ojo cabeça la babo jo. Ella la toda o. Baba dosu Saheed maboni. Oni prekari esinu baba be ojuba. Odo imesi tu abu bala baba. Baba ya tu baba ajini. Ìyàwó owó làwọn ọmọ bá. Àbíkẹ́ ti kú kálẹ̀ mẹ́rin. Àyà kàmọ́káwọ́ àyà bàbá mi. Kàmá àdìdè bàbá mi ò ṣùgbọ́n. Ọ̀rọ̀ sọ ìwà ní pé ẹ̀tọ́ lọ́wọ́ ni wọ́n tẹ̀lé. Ẹ máa dá ìṣe. Ọ̀rọ̀ sọ ìwà ní pé ẹ̀tọ́ lọ́wọ́ ni wọ́n tẹ̀lé. Ṣọlọ́wọ́ ṣọlọ́wọ́ náwó ṣọlọ́wọ́ ṣọlílé wọ́n ṣọlílé ṣọlọ́kọ̀ tó tún bá gbà mú ṣọlọ́kọ̀ tó tún bá gbà mú. Olómi onífẹ̀mí lọ́kọ̀ ni yàtọ̀ sí mọ̀nìmọ̀nì. Ẹ wò yàwó mi. Onífẹ̀mí lọ́kọ̀ ni yàtọ̀ sí mọ̀nìmọ̀nì. Ibi ọba ń lọ síbi ẹ̀ bá fa oníkàrà òun sì bá tẹ̀lé. Ibi ọba ń lọ síbi ẹ̀ bá fa oníkàrà òun sì bá tẹ̀lé.
yóò sì tún sí máa bá wà títí láíláí. Ìgbéyàwó ti dògún àtayébáyé bó ṣe wá wà tó ṣe é nìyẹn àtètè bó ṣe yóò sì tún sí máa bá wà títí láíláí. lórí à tó bá ní ránṣẹ́ mi. Òṣùpá ìgbéyàwó ti dògún àtayébáyé. Bó ṣe wá wà tó ṣe é nìyẹn àtètè bó ṣe yóò sì tún sí máa bá wà títí láíláí. Ìgbéyàwó ti dògún àtayébáyé. Bó ṣe wá